ẹ̀rí kí lè máa jẹ́ oògùn ẹ̀dà fún obìnrin, fún àwọn obìnrin tí ẹ̀dà bá ń dà láàmú. Síwájú kó tó ṣe iṣẹ́ yìí àbí tó bá ṣe iṣẹ́ ìtàn, gbìyànjú kó fi nǹkan tó bá ní agbára kó fi sí àkáǹtì àwọn ọmọ aláìní o. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn ọmọ aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tí ẹ̀dá bá ń dà láàmú kó bá mi gbìyànjú kó bá mi gẹ́ẹ̀tì èso abèrè. Tẹ́ bá rí abèrè, ẹ gẹ́ẹ̀tì ewé ọgbọ́. Tẹ́ bá gẹ́ẹ̀tì ewé ọgbọ́ àti abèrè, ẹ gẹ́ẹ̀tì ìyèré. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, ewé ọgbọ́, ìyèré, abèrè, ẹ gún kó kúnná dáadáa, ẹ gún mẹ́tẹ̀ẹ̀ta yìí papọ̀. Tẹ́ bá ti gún papọ̀ tó kúnná, ẹ pín sí méjì. Ẹ po ìdá kan mọ́ṣẹ, ìdá kejì ẹ tún jọ kó kúnná bí èlùbọ́. Ẹ máa fi fọ ẹ̀kọ mu láàárọ̀ àti lálẹ́, àbí kẹ́ máa fomi tó lọ́wọ́ọ́rọ́ kẹ́ máa fi lo ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́. Ọṣẹ tí ẹ pò kí obìnrin tí ẹ̀dá ń dà láàmú yẹn tó bá ti wẹ̀ tán kó máa fi ọṣẹ yẹn náà kó máa bù díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kó máa fi fọ ojú ara ẹ̀. Bí sínú láì ẹ̀dá yẹn ó dúró, ẹ̀dá ní sperm leakage. Bóyá kí àwọn tó ń fẹ́ sun oorun ọmọ tí wọ́n ń bẹ lọ́wọ́ ọmọ tọkọtìyàwó tí wọ́n á bára wọn ní àjọṣepọ̀, àìdá lórí bẹ́ẹ̀dì tó sùn sí nígbà tí wọ́n ní àjọṣepọ̀ tán, ó discover pé sperm yẹn ó ń padà jáde lójú ara wọn, àbí pé bóyá ìgbà tí wọ́n ṣe tán ó dìde pé kóun ṣe one or two things, ó discover pé sperm yẹn ó ń jáde lójú ara wọn. Nǹkan tó ń jẹ́ ẹ̀dà nìyẹn, wọ́n máa fi ń ṣèyàn, ó dẹ̀ máa ń wá natural. Àwọn gbogbo nǹkan tí àwa ń kọ yín bí sínú láì wọ́n fi ṣe ẹni ó jẹ́ natural ni, yóò lọ bí sínú láì tààlà. Torí gbogbo nǹkan táwa ń ṣàlàyé fún yín online yìí, gbogbo ẹ̀ láti mú tayé kúrò ń bẹ̀. Ó ti kó tayé pọ̀, kò bá jẹ́ natural, kò bá ìpọ́n dà ẹ́ láàmú, yóò lọ bí sínú láì tààlà. Ẹ ti understand? So bó ṣe jẹ́ nìyẹn. Tó bá ti wá ṣe ọṣẹ yẹn máa fi fọ ojú ara, agúnmu yẹn máa lò láàárọ̀, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lálẹ́, àìdá omi tó lọ́wọ́rọ́ àbí ẹ̀kọ́ ń gbóná. Ẹ̀rí lẹ́ẹ̀kan sí abèrè, èso abèrè, ewé ọgbọ́ àti ìyèré ní kẹ́ gún pọ̀ kó kúnná dáadáa. Ẹ dẹ̀ pín sí méjì, ẹ pò ìdá kan mọ́ṣẹ, ẹ máa fi ìdá kan lo omi tó lọ́wọ́rọ́ àbí ògì láàárọ̀ àti lálẹ́. Ẹ ti understand? Ọṣẹ yẹn kẹ́ máa fi fọ, kóbìnrin yẹn máa fi fọ ojú ara ẹ̀ fún oògùn ẹ̀dà. Ó dájú. Ẹ WhatsApp wa lórí nọ́mbà yìí +2761 295 6389.